ẹ̀yin ènìyàn wa àwọn olùkọ́ wọ́n ya síta wọ́n jáde láti ṣe ìfẹ̀hónúhàn nílùú Ògbómọ̀ṣọ́ látàrí ìkọlù eléyìí tí àwọn agbésùnmọ̀mí tí wọ́n kọlù àwọn iléèwé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ níjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́ nígbà tó máa di àárọ̀ èyí tó jẹ́ ọjọ́ 18 oṣù karùn-ún 2026 ní ìròyìn jáde wípé wọ́n pa ọ̀kan lára àwọn olùkọ́ 7 tí ó wà ní àkàkà àwọn agbésùnmọ̀mí níbẹ̀ ìyẹn ni arákùnrin olùkọ́ni Michael Oyedokun òun ni wọ́n pa o ṣùgbọ́n ní ọjọ́ tí wọ́n ṣe ìkọlù yẹn gangan ìyẹn ní ọjọ́ 15 oṣù kẹrin ọjọ́ tí wọ́n ṣe ìkọlù ní ọjọ́ Ẹtì wọ́n pa olùkọ́ kan lójú ẹsẹ̀ ní ibi tí wọ́n ti ṣe ìkọlù yẹn nílé ìwé LA Primary School wọ́n pa olùkọ́ tí orúkọ rẹ̀ jẹ́ Joel Adéyìísàn lẹ́ni wọ́n ti pa olùkọ́ míì ó di olùkọ́ 2 tí wọ́n ti pa wọ́n pa akẹ́kọ̀ọ́ ní ọjọ́ tí wọ́n ṣe ìkọlù yẹn náà fọ́nrán akẹ́kọ̀ọ́ tí wọ́n pa yẹn ó wà nínú Telegram wa ẹ̀ẹ́rì níbẹ̀ níbi tí wọ́n ti gbé wọn sínú ọkọ̀ àti olùkọ́ àti akẹ́kọ̀ọ́ wọ́n pa akẹ́kọ̀ọ́ àwọn olùkọ́ wọ́n wá kó gbogbo ẹ̀jọ́ wípé àwọn ò lè dákẹ́ o tí èèyàn bá dákẹ́ tara ẹ̀ bá dákẹ́ o bó tẹ̀ jẹ́ wípé àwọn ọ̀gá wọn tí wọ́n jẹ́ ọ̀gá fún wọn lẹ́nu iṣẹ́ àwọn subeb ní Ọ̀yọ́ wọ́n ń gbìyànjú láti mú àwọn olùkọ́ wọ̀nyí mọ́lẹ̀ wípé ẹ má ṣe fẹ̀hónúhàn Ṣèyí Mákindé gómìnà lọ́lọ́lá jùlọ wọ́n ti ń gbìyànjú wọn ò lè sùn wọn ò lè wo láti ọjọ́ Friday yẹn wípé àwọn gan táwọn jẹ́ ọ̀gá wọn pé àwọn náà ò lè sùn wọ́n ń gbìyànjú pé tí wọ́n bá jáde báyìí láti ṣe fẹ̀hónúhàn àwọn kan wà tí wọn ò níṣẹ́ wọ́n máa darapọ̀ mọ́ wọn wọ́n máa da ìlú rú Yorùbá jí má sùn ṣe rí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí ikú tó ń pojú bá ẹni òwe ló ń pa fún ni kì í tẹ̀ ń ṣe àwọn olùkọ́ nìkan gan ló yẹ kó ṣe ìfẹ̀hónúhàn gbogbo ará ìlú ni ẹ̀yin tí ẹ jẹ́ ọ̀gá ẹ ń gbìyànjú láti mú wọn mọ́lẹ̀ kí wọ́n bá ṣe ìfẹ̀hónúhàn ṣe adúrú nǹkan tó ṣẹlẹ̀ yìí olùkọ́ tó dẹ̀ pé àwọn kan sì wà ní àkàkà wọn ẹ̀yin ènìyàn wa jẹ́ kí a fi ohùn sí kẹ́tẹ́ kọ́kọ́ bá wa gbọ́ àlàyé tí àwọn ọ̀gá wọn ń ṣe fún wọn wípé àwọn ń gbìyànjú o àwọn ẹlẹ́ṣọ́ ààbò àwọn náà ń ṣiṣẹ́ o ó dá jẹ́ ká kọ́kọ́ fi ohùn sí kẹ́ bá wa gbọ́ Yorùbá bá a ṣe ń bá lọ ẹ jẹ́ ká jí lójú oorun wa. Ẹ káàárọ̀ ní gbogbo ibi tí ọba ti lè ìtàn ibi tí àwọn olùkọ́ àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti secondary tí wọ́n ti ń ṣe ìwọ́de lórí àwọn èèyàn tí wọ́n wà ní ìgbèkùn àwọn ajínigbé tẹ́bà gbàgbé ọjọ́ Friday ní àwọn agbébọn wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ kan gbé ní agbègbè. I believe you can recognize everybody here. Can you recognize us? Yes. We are part of you. We are a teacher like you. And what happened? Majority of us, we have not rest since Friday on this issue. But I want to talk to you on the issue of this protest. It's not a protest, it's money. Not a protest, sir. Whatever name you can call it. Whatever name you can call it. Those people outside, they will tag this as protest. Even they call us from Ibadan. That is why we are here. The DSS, they have informed the DSS, and I want you to know that there is a difference between
trade union and student union. I want to appeal to you. Whatever we are going to do, please, let's do it decently and peacefully. Hello. If you will agree with me, those people you are trying to protest to, they don't have any power to rescue these people. They don't have any power to rescue these people. What we need now is prayer. Hello. What we need now is prayer. Ẹ máa bá wa tẹ́tí lẹ̀ máa gbọ́ wọn o. Under the governor, engineer Makinde, he really tried. Kì í sọ̀rọ̀ wọ́n ní ẹ bá wulẹ̀ don't say I was there on nígbà tí àwọn olùkọ́ tó wà ń bẹ̀ gan mọ̀ pé irọ́ ni wọ́n pa wọn wá ní ṣe hun ni. gbogbo àtàwọn àbí la wà ń bẹ̀. I wà ń bẹ̀ Friday, I wà ń bẹ̀ ní Saturday, I wà ń bẹ̀ lánàá. None of us attended the church yesterday. Bẹ́ẹ̀ ṣe ń lọ báyìí, àkókò tá a wà sensitive. Tí àwọn tí ò níṣẹ́ nílùú tí wọ́n bá jọ yín, ẹ lè má lè rí wọn control mọ́ o. Tí àwọn tí ò níṣẹ́ tí wọ́n bá jọ yín ní gbòòrò, ṣe àpò oríṣiríṣi èèyàn ló wà ń gbòòrò, ẹ lè má rí control mọ́ o. So àti tescom láti wá, we even talk to NUT, àwọn NUT leaders gan wà bí. If àtọ̀tẹ́ bá ṣerú nǹkan báyìí, well, a ní NUT, a ní handcuffs, a ní tescom. Àwọn olùkọ́ ti change ẹ̀ fún wọn, so tescom níbo lẹ wà tí tescom ò lè mọ̀ kó yẹ kí ètò ààbò wà lórí àwọn ọmọ nílé ìwé. We are all here, including the director. We moved from Tescom to here because they call us from Ibadan. We want them from Abuja. Yes. It's better you listen to what he said. No, you don't want it to escalate beyond We are moving peacefully. I want us to they don't know the next target. They don't know the next target. We need prayer. Hello. Did you hear that the deputy governor was here yesterday? And the minister for commissioner for education. Only àwọn tí wọ́n bá wa sọ àti gbogbo ojú tó ń wà ní alájọ BCC ní Yorùbá ni ẹ wà ní ìlú Ògbómọ̀ṣọ́ níbi tí àwọn olùkọ́ ní Ògbómọ̀ṣọ́ ti ń ṣe ìwọ́de tí wọ́n ní àwọn ń ṣọ̀fọ̀ lára àwọn tí ó pàdánù ẹ̀mí wọn nínú ìkọlù àwọn agbébọn tó ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Oríire ní ọjọ́ Jímọ̀ Friday ọ̀sẹ̀ tó kọjá. Àmọ́jẹ̀ká gbàgbé pé ọjọ́ Jímọ̀ yẹn ni àwọn agbébọn kọlù iléèwé mẹ́ta ní Yàgòtà ní agbègbè ìjọba ìbílẹ̀ Oríire tí wọ́n sì kó àwọn ọmọ iléèwé àti àwọn olùkọ́ lọ tó jẹ́ bí ìfọ̀rọ̀wérọ̀ tí gómìnà Ṣèyí Mákindé ṣe lánàá ní olùkọ́ méje ni wọ́n kó lọ. Nínú àwọn méje ọ̀hún wọ́n ti ẹnìkan ti pàdánù ẹ̀mí rẹ̀ tí ó sì kú olùkọ́ mẹ́fà àti àwọn ọmọ iléèwé mẹ́ta tí ó sì wà ní àkàtà àwọn agbébọn. Torí ẹ̀ náà ni ó ṣe àwọn olùkọ́ ti jáde olùkọ́ nínú àlàáfíà láàárọ̀ yìí. Ìkànnì bí kìí Yorùbá ni ọ̀rọ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́ làwọn àti ìṣẹ̀wó náà àlàáfíà.
lẹ́ẹ̀kan sí fún gbogbo tí wọ́n wà láwọn No teacher, no classroom. àwọn olùkọ́ ìwọ́jà wọ́n fi kẹ́dùn lára wọn tí ó pàdánù ní níbi pẹ̀lú àwọn àgbègbè tí ó ṣe ní agbègbè ní ìjọba ìpínlẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Save our children. Save our puppies. Save our puppies. Stop killing us! Stop killing us. Save our principal! Save our principal. Save our students! Save our students. We are not criminals! We are not criminals. Stop killing us! Stop killing us. We are nation builders! We are nation builders. We are nation builders! We are nation builders. Stop killing us! Stop killing us. Free our students! Free our students. Free our principal! Free our principal. Free our students! Free our students. We are nation builders! We are nation builders. Stop killing us! Stop killing us. Stop killing us! Stop killing us. Take action now! Take action now. Take action now! Take action now. Stop killing us! Stop killing us. We are not criminals! We are not criminals. We are not thieves! We are not thieves. We are not criminals! We are not criminals. We are not criminals! We are not criminals. Stop killing us! Stop killing us. Save our soul! Save our soul. Save our soul! Save our soul. Stop killing us! Stop killing us. We are nation builders! We are nation builders. We are nation builders! We are nation builders. We are nation builders! We are nation builders. Stop killing us! Stop killing us. Free our principal! Free our principal. Free our students! Free our students. Free our pupils! Free our pupils. Stop killing us! Stop killing us. Stop killing us! Stop killing us. Stop killing us. lẹ́ẹ̀kan sí fún gbogbo ojú tó wà láàárọ̀ yìí kan ní BBC News Yorùbá ní ọ̀rọ̀ yìí l'Ógbómọ̀ṣọ́ la wà níbi tí àwọn olùkọ́ ti ń ṣe ìfẹ̀hónúhàn àlàáfíà lórí Stop killing us! Stop killing us. No teacher, no nation! No teacher, no nation. No teacher, no nation! No teacher, no nation. No teacher, no nation! No teacher, no nation. No teacher, no future! No teacher, no future. No teacher, no future! No teacher, no future. No teacher, no nation! No teacher, no nation. Stop killing us! Stop killing us. Take action now! Take action now. We are nation builders! We are nation builders. We are nation builders! We are nation builders. Stop killing us! Stop killing us. We are dying! We are dying. We are weeping! We are weeping. Stop killing us! Stop killing us. Stop killing us! Stop killing us. Stop killing us! Stop killing us. No teacher, no nation! No teacher, no nation. No teacher, no nation! No teacher, no nation. Stop killing us! Stop killing us. We are nation builders! We are nation builders. We are nation builders. Stop killing us. We are dying. We are mourning. Stop killing us! Stop killing us. Take action now! Take action now. Take action now! Take action now. Stop killing us! Stop killing us. We are not criminals. We are not out. We are not We cannot go to class. We don't have We are not safe. Stop killing us! Stop killing us. Take action now! Take action now. lẹ́ẹ̀kan We sí are fún nation gbogbo ojú builders! tí We wọ́n are wà nation láàárọ̀ yìí builders. kan ní BBC News Yorùbá ní ọ̀rọ̀ yìí No teacher, no nation. No teacher, no nation! No teacher, no nation. No teacher, no nation! No teacher, no nation. Take action now! Take action now. Stop killing us! Stop killing us. Stop killing us! Stop killing us. We are nation tí ó wà ní builders! We are nation láti rí pé builders. àwọn tó wà ní ìkànnì Take action now. àkàtà àwọn agbébọn wọn fi wọn sílẹ̀. Please, we need you. We need you. We need this. Free our children. We are not criminals. We are not bandits.
We are not criminals. We are not terrorists. We are nation builders. We are nation builders. We are nation builders. Stop killing us. Stop killing us. Stop killing us. Stop killing us. Free our principal. Free our principal. Free our colleagues. Free our colleagues. Free our colleagues. Free our colleagues. Stop killing us. Stop killing us. We are not criminals. We are not criminals. We are not terrorists. We are not terrorists. We are not bandits. We are nation builders. We are nation builders. Stop killing us. Stop killing us. Solidarity forever. We shall always fight for our rights. Solidarity forever. Solidarity forever. Solidarity forever. We shall always fight for our rights. Solidarity forever. Solidarity forever. Solidarity forever. We shall always fight for our rights. Solidarity forever. Solidarity forever. Solidarity forever. We shall always fight for our rights. Solidarity forever. Solidarity forever. Solidarity forever. We shall always fight for our rights. Solidarity forever. We shall always fight for our rights. Solidarity forever. Solidarity iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ tí ó wà fún ẹ̀kọ́ subeb ọ́fíìsì wọn tó wà nílùú Ògbómọ̀ṣọ́ ni wọ́n wà yìí tí wọ́n ti dúró síwájú ta kan fún un pé ètò kí ìjọba kó ṣe ohun tó wà ní agbára láti rí pé àwọn olùkọ́ tí ó wà ní ìgbèkùn wọ́n rí ìtúsílẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn akẹ́kọ̀ọ́ náà tó wà ní ìgbèkùn pé kí wọ́n rí ìtúsílẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́. Ilé ló fà tí àwọn olùkọ́ ẹgbẹ́ wọn ní ìlú Ògbómọ̀ṣọ́ ṣe ń ṣe ìwọ́de àlàáfíà láti pe àkíyèsí ìjọba tí wọ́n sì ń pè pé kí ìjọba ó ṣe gbogbo tó wà ní agbára rẹ̀ láti rí i pé àwọn tó wà ní ìgbèkùn wọ́n rí àtúnṣílẹ̀ àti àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọn pé kí wọ́n rí ìdásílẹ̀. Ìkànnì BBC News Yorùbá ní ẹwà láàrẹ ìlú Ògbómọ̀ṣọ́ láti mú ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ wá sí ojú ìwòran yín. We are nation builders. We are not terrorists. Stop killing us. Ògbómọ̀ṣọ́ ni àti mú ìfẹ̀hónú àlàáfíà yìí wá sí ojú ìwọ̀n yín. Kí lorúkọ yín sà? Kí ni ìdí tí ẹ fi ń ṣe ìfẹ̀hónú hàn lónìí? Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Ìyàndá. Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Ìyàndá. Mo jẹ́ olùkọ́ èdè àti àṣà Yorùbá ní ilé ẹ̀kọ́ Lásùbú Aládàá ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìjọba ìbílẹ̀ Oríire ni ohun tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni. Kí ni ìtẹ̀kùn ṣe ìfẹ̀hónú hàn lára? Yorùbá ní ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́. Bákan náà ni wọ́n sọ wípé ẹni mi ò ṣe ní èèyàn mi ò ṣe yàn a lè fi wé aláró lásán. Tàbá wá lè yóò kàn wá èyí yóò kàn wá àmẹ́ni tí ó kàn lọ́la. Àwọn tó wà ní ìgbèkùn àwọn ajínigbé yìí jẹ́ àwọn èèyàn wa, wọ́n jẹ́ ọ̀kan lára wa. A rí ọ̀gá pátápátá ní ilé ẹ̀kọ́ kí lórúkọ ilé ẹ̀kọ́ yìí Ẹ̀sìn Ẹ̀lẹ̀, àwòrán Ẹ̀sìn Ẹ̀lẹ̀. Bákan náà ni a rí àwọn olùkọ́, bẹ́ẹ̀ ni wọ́n kọ́ àwọn akẹ́kọ̀ọ́ wa náà
so èyí fi hàn pé kò sí ààbò tó múnádóko kankan ní agbègbè wa pàápàá jùlọ ní ìlú Ògbómọ̀ṣọ́ mọ́ bí a ti mọ ìlú Ògbómọ̀ṣọ́ sí tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìlú tí ààbò àti àlàáfíà tó ti ń jọba ṣùgbọ́n èyí ó jẹ́ ìyàlẹ́nu fún wa ó dẹ̀ jẹ́ ohun tó ṣe ní láàánú púpọ̀ nítorí pé kò sí ètò ààbò bákan náà ni kò sí ìfọkànbalẹ̀ ṣiṣẹ́ ní àwọn ilé ẹ̀kọ́ wa mọ́ pàápàá jùlọ àwa tá a wà ní agbègbè èyí jẹ́ ohun tí ó dùn wá jọjọ àwa ń rọ ìjọba láti ìbílẹ̀ títí dé òkè lọ́hùn débi ìjọba àpapọ̀ wípé kán dákun kán jọ̀wọ́ kán jàre kán bá wa jí gìrì sọ̀rọ̀ ètò ààbò yìí pàápàá jùlọ bí wọ́n ṣe mú àwọn tó wà ní ìgbèkùn àwọn ajínigbé yìí apanisowó aṣenibàṣubàṣu yìí bí wọ́n ṣe mú wọn wá sílé ìdí nìyí tí a fi wá a wà ní ọ́fíì gbọ̀ngàn tescom tó jẹ́ ti ní ìlú Ògbómọ̀ṣọ́ láti wá jẹ́ kí àwọn ọ̀gá wa náà táwọn àbẹ̀ kan mọ̀ pé kò ní ìdùnnú àní ayọ̀ ọkàn pàápàá jùlọ nítorí àwọn tó wà ń bẹ̀ yẹn a rí ẹni tó ń gbé ọmọ ìkókó lọ́wọ́ bẹ́ẹ̀ náà la rí ẹni tí ọmọ ẹ̀ wà nílé tó ń fún ọmọ lọ́mú lọ́wọ́ ṣùgbọ́n tí ohun ìyá wà ní ìgbèkùn àwọn ajínigbé yìí bákan náà la rí àwọn ọmọ kéékèèké tí wọ́n kó ní ilé ẹ̀kọ́ kọ̀ọ̀kan bí àwọn ọmọ kéékèèké tí wọ́n kó nílé ẹ̀kọ́ ń lọ bí 40 nígbà tí àwọn olùkọ́ ń lọ bí 7 sí 10 níbo ni a fẹ́ bá yàrá já níbo la fẹ́ bá yàrá já kí Ọlọ́run ṣàánú fún wa ìdí ni à ń rọ adúpẹ́ lọ́wọ́ gómìnà wa onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé fún àwọn iṣẹ́ takuntakun tí wọ́n ti ṣe lórí ètò ààbò yìí àti pé nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ àti rí àwọn ìgbésẹ̀ takuntakun tí wọ́n gbé gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wọ́n ní akínkanjú tí inú wa sì máa ń dùn pé a jẹ́ ọ̀kan lára òṣìṣẹ́ lábẹ́ wọn a bẹ̀ wọ́n a tún rọ̀ wọ́n kí wọ́n tó jí gìrì nítorí wípé tá a bá ní eléyìí ó kàn wá ta ló mẹni tí ó kàn lọ́la inú wa ò dùn rárá ìdí nìyí tí àwa náà kì í ṣe pé bí a ṣe rí wa á rí i pé a tó lọ́gọ́rùn-ún a tó nígba níbí báyìí ṣùgbọ́n báwo la ṣe fẹ́ bọ̀ nínú wa ṣe fẹ́ dùn láti lọ síbi iṣẹ́ nígbà tí kò ṣètò ààbò pàápàá àwọn tẹ́ rí yìí kékeré náà àwa tá a jẹ́ olùkọ́ni àwa tá a jẹ́ àwọn ìgbèríko tá a wà ní ìgbèríko ńlá pọ̀ jù níbí báyìí tó à ń bẹ àwọn ìjọba wa kán jọ kí wọ́n dákun kí wọ́n tètè bá wa gbé ìgbésẹ̀ ìdí nìyẹn ẹ rí i pé gbogbo bẹ́ẹ̀ ṣe ń rí wa ní ẹ̀rọ wọ̀ọ́rọ́ ó ní gbogbo ẹ̀ ń lọ nítorí pé a tún ẹni tó ń ṣe ìlú tó ń build nation builder ẹni tó ń lù tó ní wá a tún ọmọnìyàn ṣe ní wá àwa là ń sọ ààrẹ di ààrẹ àwa là ń sọ gómìnà di gómìnà àwọn elétò ààbò wa àwọn abẹ́ wa ni wọ́n gbogbo àwọn wọ̀nyí ń gbà kọjá bí èsè mi ó ń ṣe àwọn ọ̀gá mi tó ti lọ so kí wọ́n má fi ọwọ́ ẹ̀rẹ̀hẹ̀hẹ̀ mú ètò ààbò lórí àwa olùkọ́ àti akẹ́kọ̀ọ́ kí ẹ̀kọ́ tí à ń kọ́ kó lè mú yán dóko kí ó sì lè ní ìtumọ̀ ní ilé ẹ̀kọ́ kọ̀ọ̀kan ẹ ṣeun lẹ́ẹ̀kan sí orúkọ mi ní Ìyàndá Joshua ọ̀gbẹ́ni Ìyàndá Joshua mo jẹ́ akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ Lásùbú Aládàá mo jẹ́ olùkọ́ ní ilé ẹ̀kọ́ Lásùbú Aládàá ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ ṣé púpọ̀ níbi tọ́rọ̀ ẹ ti ṣẹlẹ̀ gangan ẹ ṣé púpọ̀. We are money and we are crying on behalf of our teachers, our pupils, and children that in the captive of the kidnapper there. So please, we don't want you to tag it as protesting. No, we are not doing that. But we are money within us since Friday. Some of us are not eating because part of their family are there. It could be you and it could be us, but it will not be us in Jesus' name. God will deliver every one of us. But we need you to cooperate with us, not to tag what you are doing in a negative way. Thank you, sir. You're welcome. Thank you, sir. We really appreciate you. And they are promising us there won't be any problem. They are promising us there won't be any problem. And don't forget, most of our security men too, they are at SLA over there just to make sure that our people are released. So we have to go back to classroom and be teaching with this broken heart.
We had a news yesterday that they've been at Iguri, that they dispatched everybody there. So for we people that came from Oluko and those houses, are we to go back? You'll be informed later. All right, sir. E-teachers, E-N-U-T, E-teachers. Now, let me say this. I can assure you that the union is not folding its hands. Since that Friday, we've been working seriously to see that our lives are being secured. In fact, I was discussing with my organ, I think on Saturday, when I called him, that in some areas, we are not expecting our teachers. For example, we are not expecting our teachers to go to SLA this morning. But at the same time, we all listened to what the executive chairman of SUBEB said on Friday. Initially, he announced that the schools in some local government should be closed down. And you will realize that few hours after, he made another announcement countering what he said earlier. Before he made that announcement, definitely they have been putting some things in place to see that our lives are being secured. Àwọn ìjọba wa náà kì í ṣe pé káwọn gbéra. That same Friday tó ṣẹlẹ̀, the GOC Second Mechanized Division was there, the Commissioner of Police was there, the Commissioner of Education was there. Even yesterday, again, àwa náà ò lè sọ pé ká lose gbogbo our teachers now. And I can assure you, we are seriously working on it, and I know for sure before the end of the day, something concrete will be made. The state chairman of NUT will be here this morning. He's already on his way. And his mission, not only to pay us a visit, but to know the situation of things on ground, because they are expecting him to make a report to the national. And by the time that report is being made to the national, then definitely the national will take it up. So this issue is beyond Oyo State. It's beyond Ogbomosho zone. So please, let us be calm. Ìdí ni ẹ̀ta ṣe ń rọ̀ wá kó dára pé effort ìjọba àfẹ́ appreciate ẹ̀. The deputy governor was here yesterday. Kì í ṣe pé torí pé wọn ò ní tí wọ́n ṣe torí àǹfààní àtàlàfíà ní ìsìn ìpàdé kan la fẹ́ máa ṣe lọ́wọ́ mẹ́rin. Those students that are writing WAEC, you cannot say that the WAEC should stop. Definitely we have to make another alternative arrangement to see that the exam is going on under a tight security. So gbogbo yẹn náà làwa náà ń rò, ẹ̀mí tẹ́yìn ní lọ́rùn làwa náà ní. Àwọn tá a ti pàdánù wọ́n kàn wá yàtọ̀ sípa àjọ tó ṣiṣẹ́ papọ̀. Fámìlì ní gbogbo wa bàbá fi máa wo bàbá kára lókè á kára ń sálẹ̀. Please. And issue tí ń bẹ ńlẹ̀ yìí tá a bá fi sùúrù ṣe ẹ̀mọ̀, this is a political era. They can tag it to be anything. Please, ẹ fún NUT lórí ọ̀fẹ́ láti ṣe tí a bá fẹ́ ṣe. Tí ò bá wá ṣe, tí ò bá wá padà tẹ́ wa lọ́rùn tàbí tá a rò pé kò dùn mọ́ wa, then let us know. Tó bá yẹ ká tún ṣe á ṣe. But I can assure you we are seriously working on it. Please. Ọwọ́n tó rọra ṣẹlẹ̀ láàárọ̀ ní ìsìn, ẹ mọ̀ pé ó ti tún send another signal to the parents in town. So gbogbo tó bá ṣe máa lọ, bí nǹkan bá ṣe máa rí, ẹ fún wa lórí ọ̀fẹ́. Àwọn tó wà ní Ìbàdàn náà ò sinmi. The governor, the commissioners, the police, they are seriously working on it. Please. And àwa gbàgbọ́ pé àwọn èèyàn wa tí wọ́n ṣì wà ní ibi tí wọ́n wà pẹ̀lú ògo Ọlọ́run, wọ́n padà wá bá wa láyọ̀. Kò ní jẹ́ dùnnú wa. Kì í ṣe dùnnú wa.
ètò ti ṣẹlẹ̀ gan kò dùn mọ́ wa nú akàngbà fọlọ́ ni but kò tún wá ní hùwà kó tún máa ṣẹlẹ̀ lọ bẹ́ẹ̀. Please and please cooperate with the union, and if you have anything, you want to know anything about what is going on, you are free to call on any of the NUT executives. Let me give you out my number. If you need any information, you are free to call on me. If you need my number, if you need any inquiry, feel free. Please. Thank you and God bless you. Thank you, sir. Prayer before you go. A Muslim representative and a Christian. Oh yeah. Let's pray. Pastor. We need our elders to pray for us. Àwọn adarí wa ní ká gbàdúrà fún àwọn. Àwa ti gbàdúrà fúnra wa. Ẹ̀yin ènìyàn wa, ẹ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn ọ̀gá wọn, yẹn ni ọ̀gá àwọn olùkọ́, àwọn ìgbìmọ̀, àwọn subeb. Wọ́n ní kì í ṣe wípé kò kan àwọn náà o, ṣùgbọ́n àwọn ọmọ kan wà tí wọ́n ń ṣe WAEC. Wọ́n ní kí wọ́n jẹ́ kó máa fi àdúrà máa ràn wọ́n lọ́wọ́. Wípé tó bá fi létí àwọn ò ní jẹ́ kí wọ́n ṣèfẹ̀hónúhàn, kó jẹ́ kó máa gbàdúrà, kó wà nílé ìwé, kó máa kún fún àwẹ̀ àti àdúrà. Ẹ má gbàgbé wípé Bíbélì gan fìdí ẹ̀ múlẹ̀ wípé àdúrà láìsí iṣẹ́ òkú ni. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀, ìgbésẹ̀ tó ní agbára la nílò. A ó wá kù sí ọwọ́ àwọn adarí wa. Àwọn ni kí wọ́n sọ ibi tí wọ́n sọ sí, ibi tí wọ́n jọ fìdí ẹ̀ múlẹ̀ sí, nǹkan tí wọ́n jọ tọwọ́ bọ̀ pẹ̀lú àwọn Fúlàní tí wọ́n bá ti fẹ́ dìbò, tí wọ́n bá fẹ́ gbé àpótí ìdìbò. Àwọn Fúlàní wọ́n fẹ́ wá gba ilẹ̀ ni, òun lẹ́rí tó ń ṣẹlẹ̀ yẹn, ilẹ̀ ni wọ́n fẹ́ gbà. Tá a bá tètè ká fọwọ́sowọ́pọ̀, ìfẹ̀hónúhàn eléyìí tí wọ́n ṣe ìṣe, gbogbo ará ìlú pátá ló yẹ kó jáde. Gbogbo ará ìlú, kì í ṣe àwọn olùkọ́ nìkan o. Ẹ̀yin ènìyàn wa, jẹ́ kí a rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí. Àní dààmú. Ṣé ẹ ti rí bó ṣe ń ṣẹlẹ̀ lọ́tùn tó ń ṣẹlẹ̀ lọ́sì? Ẹ gbé ọwọ́ lé link Telegram Àṣàkẹ́ TV show. Bí wọ́n ṣe gbé olùkọ́ tí wọ́n pa ní ọjọ́ tí wọ́n ṣe ìkọlù yẹn, bí wọ́n ṣe gbé sínú ọkọ̀ àti akẹ́kọ̀ọ́. Wọn ò sọ wípé wọ́n pa akẹ́kọ̀ọ́ o, àwọn ń pa akẹ́kọ̀ọ́ lọ́jọ́ yẹn. Fídíò ẹ̀ ti jáde bí wọ́n ṣe pa olùkọ́ yẹn àti akẹ́kọ̀ọ́. Wọ́n máa da ọwọ́ bò, wọ́n máa ṣe, wọ́n fẹ́ fi ṣe kinní ni àwọn ìjọba wọ́n ń ṣiṣẹ́, wọ́n ń ṣe lábẹ́lẹ̀, òun là ń rí yìí o. So ara iṣẹ́ tí wọ́n ń ṣe lábẹ́lẹ̀ náà nìwọ̀nyí. Yorùbá jí má sùn. Àṣàkẹ́ TV show.